Olobi. Miftahudeen Olobi. Ẹ dákun kí ni ẹjọ́. Kìí ṣe ọ̀rọ̀ ta Ọlọ́run kọ́ ló ń dá wàhálà lẹ̀ níbí yìí o. No, kò sí wàhálà o, kò sí wàhálà kankan. Pẹ̀lú ara wọn. Àwọn lọ́ọ̀yà náà ń bára wọn wájú. Ẹ fi ọkàn balẹ̀. Bàbá wa lọ́ọ̀yà barrister Olobi. Gbogbo ayé ti mọ̀ yín ojú ní ẹ̀ ṣe aláìmọ̀ fólókò. Bàbá ní ká tún máa bèrè orúkọ yín bígbà pé à ń waste time yín ni. Kí ni tí ó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí? Ẹ̀yin lákọ̀ọ́kọ́ náà kó tiẹ̀ tó di pé ẹ lọ mo rí i pé ní ìbẹ̀rẹ̀ kéèsì ta lọ́lọ́run yìí ẹ wà nílò àwọn lọ́ọ̀yà tí ń wá tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tó yá àárín mọ́ kí ni tó ṣẹlẹ̀? Àwọn tó ṣẹlẹ̀ ní ṣókí ni pé nígbà tá a bẹ̀rẹ̀ kéèsì yìí àwọn tí wọ́n gbà mí fún kéèsì yìí iṣẹ́ tí wọ́n gbé fún mi òun ni bí wọ́n á ṣe fi ta lọ́lọ́run lẹ̀ tó ń ṣe fún ní ìyọ̀ǹda kúrò ní kóòtù tàbí prison custody bá ṣe gbà bẹ́ẹ̀lẹ̀ ní ṣókí òun náà fún mi. So oúnjẹ ọ̀la dẹ̀dẹ̀ course mo gbìyànjú láti ṣe application yẹn kí wọ́n fún ní bail but àwọn lọ́ọ̀yà mi náà wà tánà tún ní interest ní kíta láwọn kan náà brief àwọn kan náà ò dá sí kéèsì yẹn tọ̀ ẹjẹ́ gba bail ọ̀nà rárá pé àwọn ò ní gba bail àti gba bail ká má ti gba bail nsìn pé àwọn ní application mi tàn fẹ́ file before the court àtọ̀ bọ́dọ̀dà káàbọ̀ nǹkan tí yóò ṣẹlẹ̀ so lẹ́yìn ìgbà yẹn máa ṣe kúrò ní court gẹ́gẹ́ bí wọ́n gbé fún mi ọ̀nà wo ni ọ̀gbẹ́ni yóò fi kúrò ní àhámọ́ ìjọba mo wọ́n pè wẹ̀ the next thing náà ni pé mo wo substance of that case mo rí pé ká bẹ̀bẹ̀ ní ara wọn tó ṣe mi báwo ni torí mo lọ bá mo bèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ sọ fún mi ní gbogbo pé tọ̀ òun mọ̀ pé ọ̀rọ̀ tán lòun sọ yìí òun sọ lóòótọ́ ọ̀nà wo làbáyọ mi tọ̀ ọ̀nà àbáyọ ni pé wọ́n ló ṣẹ̀ṣẹ̀ yìí lóòótọ́ ká wọ ọ̀nà bá ṣe bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ mo ní ìwọ́tọ̀ wà láhàámọ́ ò lè bẹ̀bẹ̀ o mo ní kí ẹ̀gbẹ́ tó jẹ́ àǹtí ẹ̀ kó ṣe fídíò ẹ̀gbẹ́ ṣe fídíò màmá náà ṣe fídíò mo rò pé àwọn oníwèé ìròyìn tó dáńtọ́ kó bá gbé sí gbogbo àgbáyé wọ́n gbé sí àgbáyé inú mi wá dùn pé ní àwọn tó ṣẹ̀ náà bẹ̀rẹ̀ sí reason pẹ̀lú wa pé ọmọ yìí pẹ̀lú bí màmá yìí ṣe sọ̀rọ̀ yìí ọmọdé sì ní kí ni age 34 years ní tàlẹ́ ọlọ́run ọmọ kékeré sì ní so bá a ṣe rí i pé ó ń lọ bẹ́ẹ̀ yẹn wọ́n láwọn olòdì sí kí wọ́n fi sílẹ̀ but subsequently la rí pé àwọn kan tó dìde pé àwọn ò ní ká bẹ̀bẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí bú mọ̀ mẹ́pẹ́ mọ́ẹ̀kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí bú àǹtí ẹ̀ pé aṣẹ́wó kan nìkan kan bẹ́ẹ̀ ṣá then náà tó lọ pé ẹjọ́ mi ní federal high court lẹ́kọ̀ọ́ tọ̀ pọ̀lọ́ bá àwọn tí wọ́n gbé sẹ́pẹ̀ tọ̀ ìgbésẹ̀ ìbò láti ṣe wọ́n ní kí n fi kéèsì ẹ̀ kí n rọra dúró sẹ́gbẹ̀ẹ́ kí n step aside for the time being pé nǹkan yẹn náà fẹ́ ṣe káwo ibi tí wọ́n bàjá sí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí fa lọ èmi ń dúró èmi ń wò wọ́n ràn so at the end of the day suggestion tí mo ṣe níjọ́ kìíní àná pé ká reach out sí àwọn tí ó ṣẹ̀ ká bẹ̀bẹ̀ òun náà náà padà sí pé wọ́n náà padà síbẹ̀ táwọn àǹkọ́t inú wa bí olùjẹ́jọ́ gangan yẹn Abdulaziz Adégbọlá Talọ́lọ́hun pé lẹ́yìn oṣù mẹ́ta tẹ́ ní láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹ gbé òun jáde tóun jáde lẹ́yìn oṣù mẹ́ta ìlẹ́wà tó ní pé ẹ̀bẹ̀ náà ní kóun padà sí ẹ bá àwọn olóbì wá bó ṣe rán màmá ẹ̀ wá bẹ̀ mí pé kí n yọjú màmá mo ní kéèsì yẹn mo ń wo bí wọ́n ṣe màmá nítọ̀ ibi tí wọ́n bàjá sí náà ni wọ́n wà yẹn pé but n táwọn fẹ́ ni pé kí n padà sí ẹnu kéèsì yẹn kí n bá àwọn mójútó bí ó ṣe lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ tí ó fi pé lọ màmá náà fún rẹ̀ wá màmá wá láti Ìbàdàn ìyá àgbàlagbà màmá dẹ̀ bẹ àwọn àfáà kọ́nà ó bà mí níjọ́ pé màmá wọ́n ṣubú tó bí ọ̀nà mẹ́ta ibi tí wọ́n ti ń bẹ̀bẹ̀ káàkiri wọ́n sì bẹ̀bẹ̀ àwọn àfáà wọ́n ní àwọn oníkan náà fẹ́ fi wíwà nínú àtìmọ́lé Abdulaziz Adégbọlá ṣe kí bọ̀ kàn fẹ́ kí ó come to his senses pé èyàn bú àgbàlagbà wọn náà àwọn ti gba ẹ̀bẹ̀ rẹ̀ so màmá fún mi ní ìyọ̀ǹda pé kí n padà sínú kéèsì yẹn Abdulaziz Adégbọlá náà fún mi ní ìyọ̀ǹda pé tọ́ ó kọ̀wé pé kí n padà sínú kéèsì òun kí n gbà òun jáde òun ló jẹ́ kí n wá sí kóòtù lénìí pàtí mo dẹ̀ dé kóòtù ìyàlẹ́nu ló jẹ́ wípé àwọn lọ́ọ̀yà míì ti tó fáìlì pé àwọn ń tako
pé ẹjọ́ àpé kóòtù yẹn kóòtù tó wà àwọn ń takò pé wọn ò ní agbára àti gbọ́ ẹjọ́ yẹn ìyẹn là ń pè ní preliminary objection to jurisdiction wọ́n ní kóòtù yẹn ò ní agbára láti gbọ́ ẹjọ́ yẹn so n táwa ń jà fún lẹ́ni ni pé kí wọ́n fi ilẹ̀ kó yọ̀ǹda rẹ̀ torí pé a ti rí pé ní àwọn tó ṣẹ̀ náà ti dáríjì but application mi tó wà ní kóòtù pé kóòtù ò ní jurisdiction láti gbọ́ ẹjọ́ yẹn so ó wá takora wọn òun ni adájọ́ ń tọ̀ kó fún wa ní déètì míì kí gbogbo wa ká wà ní kóòtù àwa wà ní kóòtù káwá wò yìí tí àwọn lè gbọ́ bóyá ìtakò tí wọ́n ṣe pé ní kóòtù ní jurisdiction ni àwọn ò gbọ́ ni o àbí kí àwọn ò filẹ̀ ní bail àwọn ò gbọ́ so náà fún wa ní déètì míì ní èní. Ẹ ṣeun gan adúpẹ́ fún yín àti já sí pé tí n bá sì gbọ́ nínú ilé ẹjọ́ adájọ́ ní kí ẹ̀yin ó wá kí àwọn lọ́ọ̀yà tí wọ́n fáìlì ìtakò pé ní kóòtù ní agbára àti gbẹ́jọ́ yẹn ọ̀nà wá sí kóòtù. gẹ́gẹ́ fúnra rẹ̀ ó wá sọ ta ni lọ́ọ̀yà òun nínú yín. bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan adúpẹ́ fún yín kí wàá ní ìmọ̀ràn tẹ́ ní fáwọn ará ilé tí ń wò wá. tọ́ ìmọ̀ràn tá a ní fáwọn ará ilé mi sí advocate láti ilẹ̀ náà ni pé ní there must be religious tolerance àti pé ní kakura wa níjànú pẹ̀lú ọ̀rọ̀ àlùfànṣá ní sísọ kò jù bẹ́ẹ̀ lọ láàrin mùsùlùmí àti gbogbo other religions n tẹ́mi sọ nìyẹn o mo sì dúró lórí ẹ o. Ẹ ṣeun gan adúpẹ́ fún yín Ọlọ́run bá. àmín orúkọ mi ni Miftah Olóbì. Ẹ ṣe gan adúpẹ́ fún yín. àmín adúpẹ́ lọ́wọ́ yín sàn. Alhamdulillah rabbil alamin wal aqibatu lil muttaqin wala udwana illa ala dhalimin. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá nílé ẹ bá wa share program yìí dáadáa torí wípé ó wà interesting ẹ̀kọ́ wà nínú ọ̀rọ̀ yìí gbogbo èròǹgbà wa lẹ́ni ni wípé wọ́n gbọ́dọ̀ yanjú ọ̀rọ̀ ta lọ́lọ́run lẹ́ni lẹ́ni tí inú rẹ̀ ó máa dùn tí ọkàn rẹ̀ ó sì máa balẹ̀ torí wípé èèyàn ò gbọ́dọ̀ ya ọ̀dájú kó rí irú ìpè tí àkọ́bí bàbá rẹ̀ ń pè wáhùn lẹ́yìn náà tí ìyá tún wá jáde wá látòdìdí Ìbàdàn tí wọ́n wà lọ́rin tí ìyá náà sì ń sunkún èèyàn ò gbọ́dọ̀ rí irú pé bẹ́ẹ̀ irú àwọn nǹkan báwọn ni kó wá lóun ó ya ọ̀dájú ìyẹn mú ara everybody rọ̀ ọkàn yín kálukú sì rọ̀ dé court but Ọlọ́run ò tí ì ṣetán fúnra rẹ̀ torí pé àwọn lọ́ọ̀yà tí Ọlọ́run gbà lọ́ọ̀yà Olóbì tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèsì tí ó mú ìmọ̀ràn pé ẹ jẹ́ ká bẹ àwọn àfáà ni lọ́ọ̀yà tó mú wá wọ́n gbá lọ́ọ̀yà yẹn sẹ́gbẹ́ kan